níbi tí ẹ̀dùn àrá ní ti ń wá. Wọ́n wá fi lọ́lẹ̀ wípé àwọn wọn ni ó máa jẹ́ a máa pè wọ́n ní alien, àwọn ẹ̀dá àjòjì, ala ajinabiyun aw algaraib algaraib, àwọn ẹ̀dá àjòjì wọ́n pè wọ́n bẹ́ẹ̀. Wọ́n wo hydrogen deuterium ratio tí ń bẹ lára protein yìí, wọ́n rí pé ó yàtọ̀ sí ìta máa ń bá nínú ayé. Wọ́n wá conclude yìí pé ní ó ní láti jẹ́ pé àwọn alien ń bẹ. Wọ́n wá ń wá àwọn káàkiri, báwo láti rí wọn. Níjọ́ kan náà kámẹ́rà gbé wípé kinní kan ń fò nínú space, ó ń fò, ó fẹ́ dàbí àwọn irinṣẹ́ táwọn èèbó máa ń gùn lọ sínú space, àmọ́ kìí ṣe títí wa, kìí ṣe tàwọn èèyàn yìí, tàwọn ẹ̀dá míì ni. In tí ń fò yẹn àwọn ẹ̀dá míì ní ń control rẹ̀ tí fi ń fò. Wọ́n lè sí nínú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn space shuttle náà táwa náà máa ń rán lọ sínú àwọn space. Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ unmanned space shuttle ni, kìí séyàn nínú ẹ̀. Wọ́n kàn máa fi remote control rẹ̀ àbí kan ti program ẹ̀ yóò máa fò lọ. Wọ́n wá rí kámẹ́rà gbé wípé kíní kan ní ń fò lọ yìí nínú space. Àwọn ìwọ́n ló dùn síbẹ̀ tí fi ń fò lọ, wọn mọ̀ dèní, wọ́n wá ń wádìí rẹ̀. Ìyẹn ni wàá mú wa lọ sínú Quran Karim nínú Suratul Kahf. Ọlọ́run júwe àwọn ẹ̀dá kan fún wa ń bẹ̀, ó júwe àgbáyé kan fún wa ń bẹ̀. ويسألونك عن ذي القرنين. بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن ذي القرنين قل ساتلوا عليكم منه ذكرا. ما شاء الله. إنا من كان له في الأرض وآتيناه من كل شيء سببا. إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا. تنكا. إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا. فأتبع سببا. فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين عمياء ووجد عندها قوما قلنا يا ذا القرنين ما شاء الله إما أن تعذبا وإما أن تتخذ فيهم حسنا. nínú àyà bí tí wọ́n ra kàdé yìí á lọ tú àwọn nǹkan kan yọ ń bẹ̀. Ọlọ́run bá ń sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìbéèrè kan ń bọ̀ wá fún ẹ. Ìbéèrè yìí ó dá lórí Zulikorinaini. Ta ni Zulikorinaini? Kálukú wa bẹ̀rẹ̀ sí ní tú oríṣiríṣi ìtumọ̀. Àwọn kan ní Zulikorinaini yìí ọba ni nínú àwọn ọba ilẹ̀ Yemen. Àtàbábíà ìran Tùbáì ìmùyàrí pé nítorí pé àwọn ìran yẹn ní máa lo zu fi bẹ̀rẹ̀ táìtù ọba wọn bí kan sọ pé su Yẹ̀sínì su Kọ̀rìnẹ́ìnì wọ́n wá ní ìkan nínú àwọn ọba wọn ni. Àwọn míì tún sọ pé Zulukọ̀rìnẹ́ìnì yìí wọ́n ní Alexandra the Great ni. Al-Iskandar al-Makedoni, the Macedonian Alexandra.
àwọn kan tú bẹ́ẹ̀ àwọn kan ní ẹni yẹn nítorí pé nǹkan kan bẹ lórí rẹ̀ tó dà gẹ́gẹ́ bí ìwo ìkan lọ́tún ìkan lósì ni wọ́n fi pè é ní Dulqarnaini bàbá oníwo méjì àwọn kan tútù wọ́n ní ṣáàṣìyà tó ní Usituriya ń pé èèyàn kan tá ń pa àlọ́ ni tá ń sọ àlọ́ ni èèyàn tá ń pè ní bí ká sọ wípé ní folktale bí legend àwọn èèyàn nú legend story ni wọ́n ń sọ fún wa pé kì í ṣe pé èèyàn tó ríìlì àwọn kan tú bẹ́ẹ̀ pé gbogbo tí Kùránì ń wí nù àyà ni ń pa lọ ni àwọn kan tún ní kánà nàbíyà wọ́n là nàbí Ọlọ́run lẹ́ni yẹn àwọn kan tún sọ pé kánà malakan minal malaika wọ́n ní màláìka kan ní nínú àwọn màláìka Ọlọ́run àwọn kan ní maliku Suleiman àwọn kan ní anabi Suleiman àtàmọ́ náà ní Kùránì tún padà tún pè fún wa ń bí ní Dulqarnaini àwọn kan tún sọ bẹ́ẹ̀ àwọn kan tún sọ pé kánà fi zamani Khalili Ibrahim alayhi salam wàtọ́fà má àwùbẹ̀lẹ̀ bẹ́ẹ̀tì àwọn kan ní ẹni tí wọ́n ń pè ní Dulqarnaini yìí bàbá kan ní tó jẹ́ ọ̀rẹ́ fún ànábì wa Ibrahim wọ́n jọ lọ ṣiṣẹ́ ájì níbi Káàbà ni. àwọn kan tó sọ pé kana min ali Misra wa ismuhu Marzaban àwọn kan ní ọmọ Egypt ni ó kọ rẹ̀ gangan pé Marzabana ni. oríṣiríṣi ìtumọ̀ yìí ni wọ́n fún Dulqarnaini. wa yas'alunaka 'anil Qarnaini. Masha Allah. Qul satlu alaykum minhu dhikran. Qul satlu alaykum minhu dhikran. Olúwa ní bá ń sọ bá mi sọ wípé ọ̀rọ̀ Dulqarnaini tí wọ́n fẹ́ gbọ́ yẹn o máa sọ máa sì sọ ní kíkún. Inna àwọn Ọlọ́run makanna lahu fil ardi àṣegbàláyè fún arákùnrin yẹn fil ardi káàkó dún bẹ̀yẹn náà ardi wo ṣáyé tá a wà nù ẹ̀yìn ni ṣé planeti tá à ń gbé yìí ṣóhun nìkan ní ń jẹ́ aridu planet Earth tá a wà nínú ẹ̀ yìí ṣóhun nìkan ni ardu àbí aridu míì tún wà ń bò míì wàá bá ń lọ sínú Qur'an Karim inú súrátù Sọ́fàtì kọ́ni ó ní Allahu alladhi súrátù kílówà Talaq aya kejìlá bá ń kà á. Allahu alladhi khalaqa sab'a samawati wa minal haridi. Masha Allah. Wa minal haridi mislahunna yatanazzalu al-amru baynahunna. Masha Allah. Lita'lamu anna Allaha ala kulli qadirun. Ala kulli shay'in. على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. níbẹ̀ yẹn Ọlọ́run bá ń sọ fún wa pé ní sánmà méje lòún dá ta ni ó sọ pé kò pé méje ṣó ó dé kan rí inú ẹ̀ àti kò pé méje àtó pé méje èwo ló dé rí nínú ẹ̀ látijọ́ táwọn èbó ti ń gbé space shuttle wọn sójú ọ̀nà wọn dé sánmà inú Milky Way ojú ọ̀nà ni wọ́n rìn nínú àwọn ojú ọ̀nà tá à ń pè ní Milky Way ní gbogbo ìrìn wọn dé sánmà Olúwa ní méje ní sánmà ó wá ní wa minal ardi mithlahunna ya'ni Allahu alladhi khalaqa minal ardi misila sabu isamawatin bó ti dá sánmà ní méje náà ló tún dá ntá ń pè ní àrídù náà ó dáhùn náà ní méje
yatanazzalu al-amru baynahunna nínú gbogbo àwọn árídù yìí nínú gbogbo àwọn sàmáwáàtì yìí gbogbo ẹ̀ pátá ni àṣẹ Ọlọ́run bá dé lita'lamu anna Allaha ala kulli shay'in qadirun ìkápá Ọlọ́run ó kápá ó borí gbogbo nǹkan wa anna Allaha qad ahata bi kulli shay'in. Ayàtọ̀ kàtọ́ nínú súrátù tọ̀láàkì yìí àyà kejìlá yìí ó jẹ́ àmọ̀ pé árídù méje ló wà. Tọ́lọ́run bá wá ń sọ fún wa nínú àyà àti súrátù lè káfì pé inna makanna lahu fil ardi àṣegbàláàyè fún Dúlùkọ̀rínẹ́yìn nínú árídù wo ibi tí gbogbo àpọ̀lọpọ̀ àfáà ti ṣìnú árídù tá a wà náà ni wọ́n ń tú. Árídù tá a wà nù yìí ni wọ́n ń tú. A wà á rí àwọn dẹ̀lílù kẹ́nu àyà nì nínú àwọn àyà nì nínú àwọn súra nì tá a fi mọ̀ pé árídù tọ́lọ́wọ́n bá ń sọ kìí ṣe àwọn árídù ti wà yìí nìkan ó kọ́ta kọ́ sí gbogbo árídù tó kù. Olúwa ń sọ fún wọn àyà nì pé Dúlùkọ̀rínẹ́yìn yìí àtẹ̀yìnáwó min kulli shay'in sábàbàn ọ̀nà tí yẹn máa gbàgbé gbogbo àyè láṣẹ nírọ̀rùn fún. Kò sí àyè tí Dúlùkọ̀rínẹ́yìn bá fẹ́ dé yóò rí bẹ́ẹ̀ dé yóò rí bẹ́ẹ̀ wọ̀ fún àtibá asábàbàn ó wá rin ojú ọ̀nà kan. Hatta isa balaga magiba shamusi. Ńgbà tó tọ ojú ọ̀nà yìí ó wá dé magiriba shamusi tí wọ́n máa sọ pé magiriba shamusi ẹlòmíràn máa sọ pé west ni wọ́n wí yóò máa wá àwọn country tó wà ní west yóò máa ṣàpìtì ẹ̀ sínú àyà yìí west èwo ó ní magiriba shamusi kò sọ pé balaga lè magiriba ó ṣe ìdọ́fà yẹn sára shamusi tí ń túmọ̀ sí wípé ní Dúlùkọ̀rínẹ́yìn rìnrìn àjò yẹn títí ó dé àyè kan àyè tó dé nì ibẹ̀ gángan ìwà ń jẹ́ magiriba fún shamusi ibẹ̀ gángan ni òòrùn máa ń wọ̀ sí. ń túmọ̀ sí wípé níbi tí Dúlùkọ̀rínẹ́yìn rìn tó rìn lọ yìí kì í ṣe nú pílánẹ̀tì tá a wà nú ẹ̀ yìí. bóun ló tu àmà ó wá tẹ̀sán ó ní wàjáde ha tẹ̀gìrúbù fi ẹ̀yìn àmì àti wàjáde ha yà ní wàjáde shamsa. Dúlùkọ̀rínẹ́yìn wá rí oòrùn tẹ́gìrúbù fi ẹ̀yìn ǹgbà tó oòrùn fẹ́ wọ̀ ṣe mọ̀ pé oòrùn iná ni ń gbóná gan. Ó wá wọ̀ fi ẹ̀yìn sínú omi kan sínú odò ńlá kan sínú òkun ńlá kan àmì àtin tó dọ̀tí tó dúdú kirikiri. Wàwájádà ìndà àkàwọ̀mẹ̀n àwọn èèyàn kan níbẹ̀ yẹn náà ẹ rí i pé kauman ló wí kò sọ pé unasan kò sọ pé wàjádà ìndá a unasan kò sọ pé àwọn èèyàn bíi tiwa ó lo kauman li annahum laysu minna wa laysu ka annana wọn dàbí tiwa ẹ̀dá mi ni wọn àmọ́ ẹ̀dá kan làwọn náà tí wọ́n fẹ́ tí táwọn náà jẹ́ abara ó ní kauman ó rí àwọn ìjọ kan Dúlùkọ̀rínẹ́yìn rí wọn bẹ̀. Kúlnà àwọn aṣọ pé yàrá Dúlùkọ̀rínẹ́yìn ní Masha Allah. وإما أن تتخذ منهم حسنا. ó ní àwọn sọ pé ìrẹ́ Dúlùkọ̀rínẹ́yìn torí pé ìyìn Ọlọ́run ní àwọn kan gbà tí wọ́n tú Dúlùkọ̀rínẹ́yìn wọ́n ní Cyrus ni Cyrus the Great. Ta ni Cyrus the Great? Arákùnrin kan ni ẹ bá ń show picture Cyrus the Great ni òun ní ìyẹ́ níwájú àtẹ̀yìn ó wá ní kinní kan lórí kinní tó ní lórí ni ó
ó dà gẹ́gẹ́ bí ìwo Cyrus the Great ń làwọn kan tú Dúlíkọ̀rínẹ́nì sí. Àwòrán nílẹ̀ ń wò ní ntí àwọn kan tú Cyrus the Great tí wọ́n tú sínú ntí wọ́n tú sínú yẹn wọ́n sọ fún wa yìí pé ní Cyrus the Great pé òun ni Dúlíkọ̀rínẹ́nì. wọ́n sọ fún wa pé òun ni Dúlíkọ̀rínẹ́nì. n táwọn kan wínú ó ní kinní kan tí bóyá ń wọ kinní yẹn sórí ni òun wá jẹ́ ìran Persia tá a mọ̀ lẹ́ni sí Iran wọ́n á sọ fún wa pé ní òun ni Dúlíkọ̀rínẹ́nì nítorí pé òun náà ní ó ní èrè lórí, ó ní ìwo lórí, ó sì ní bí ìyẹ́. Ẹni tí wọ́n wá pè fún wa ní Cyrus yìí, Cyrus the Great yìí, ẹja wọnú tán tiẹ̀ ní ṣókí. Òun náà nígbà ayé rẹ̀ ó jẹ́ ẹnìkan tó ṣe pé ní ó kópa tó pọ̀ nípa pé ó mọ àwọn dáàmù kan, ó build dam ní àwọn àyè kan. Ìní wọ́n wá torí ẹ̀ túmọ̀ rẹ̀ sí Dúlíkọ̀rínẹ́nì. Àmọ́ ẹ̀rí tó wà nínú Kùránì ó kọjá gbogbo eléyìí ni, torí pé ẹ̀rí Kùránì fi hàn wáyé pé ní Dúlíkọ̀rínẹ́nì nì tí Kùránì ń wí yìí o, ọ̀rọ̀ tiẹ̀ kì kò jọ mọ́ planeti tá a wà yìí rárá. Ó wá ń sọ nínú àyà nì, ó ní àwa sọ pé ìrẹ́ Dúlíkọ̀rínẹ́nì. Imma an tuhaziba wa imma an tatakisa fihim husnan. Àwa sọ fún pé àwọn eléyìí torí yìí o, àrà tó bá wù ẹ́ ni kó fi wọ́n dá. Àwọn tó bá ṣe dáadáa nínú wọn, bó bá wù ẹ́ kò ṣe wọn dáadáa. Àwọn tó bá sì wà aburú nínú wọn, tó bá ti wù ẹ́ dá sẹ̀ríà fún wọn. Àwa sọ bẹ́ẹ̀ fún Dúlíkọ̀rínẹ́nì. Ìyẹn àwọn eléyìí ni tó bá níbi Magriba Ṣámúsì, ibi tí òun wọ̀ sí. Ẹ rí wípé Magriba Ṣámúsì ni Kùránì padà ń sọ àwọn àyà kan tá a fi mọ̀ wípé ní kì í ṣe pé west ti wà nínú ayé wa ń bí nìkan ni wọ́n ń pè ní Magriba. Tó bá lọ wọnú bá mi lọ sínú Suratul Ma'arij àyà 40, ó ní fala uqsimu bi rabbil mashariqi wal magharibi inna laqadirun. Fala uqsimu bi rabbil mashariqi wal magharibi inna laqadirun. Àyà Kùránì jẹ́ mọ̀ wípé ní àwọn mashiriki ló wà, kì í ṣe mashiriki ẹyọ̀kan ló wà. Planeti kọ̀ọ̀kan, àrídù kọ̀ọ̀kan ni yóò máa ní mashiriku tiẹ̀, ni yóò máa ní magribu tiẹ̀. Tá a bá wá kó gbogbo mashiriku wọn jọ ó di masharik, tá a bá kó gbogbo magribu wọn jọ ó di magarib. Gbogbo magarib àti masharik Ọlọ́run lónìí. Inna laqadiruna fala uqsimu bi rabbil mashariki wal magharibi inna laqadirun. Ìyẹn jẹ́ àmọ̀ wípé ní ọ̀rọ̀ magrib tí wọ́n ń wí ni kò dúró lórí pé Magribu ayé tiwa ń bí nìkan. Magribu wà ní gbogbo àrídù ni. Ìgbà tó wá débẹ̀, àwọn tó bá ń bẹ̀, Kùránì dákọ wọn pé àwọn ó bá wọn kan níbẹ̀, ó bá wọn ìjọ kan níbẹ̀. Àwọn ìjọ tó bá ń bẹ̀ ìṣọ́mọ Ádámù ni wọ́n. Kùránì ò sọ fún wa. Ẹja tó wá tẹ̀síwájú àyà nì, bá ń tẹ̀síwájú. Qala hamma man salama fasawfa nu'azibuhu
ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا. tẹ̀síwájú. وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا. ثم أتبع سببا حتى إذا بلغ مطلع الشمس ما شاء الله وجدها تتلو على قوم لم نجعل لهم من دنيا سترا. ẹ máa share prógámù yìí kẹ́ ẹ sì máa invite àwọn èèyàn. كذلك وخدعتنا بما لديه خبرا. Ọlọ́run wá tẹ̀síwájú ó ní dúlùkọ̀ ìní súnmọ́ àtibá asábàbàn ó tún lo ìmọ̀ bí ó ti máa rin ọ̀nà míì ó tún lò ó tún tọ̀ ọ̀nà kan. ìgbà tó tún tọ̀ ọ̀nà yìí alágbàgbé pé ó ti sọ ṣáájú lókè ó ní àtẹ̀yìnàwó min kulli shay'in sábàbàn. Gbogbo ọ̀nà tí wọ́n máa ń gbà dé ààyè kọ̀ọ̀kan ìmọ̀ tó débẹ̀ àfúndúlùkọ̀rin lẹ́yìn. Gbogbo àgbáyé kọ̀ọ̀kan bí ó ti wọbẹ̀ ìmọ̀ yẹn ó wà lọ́wọ́ dúlùkọ̀rin lẹ́yìn. Ó tún wá àtibá àtibábàbàn ó tún tọpasẹ̀ kan. Ó wá rìn ó bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ó wá dé mọ́tílẹ̀ àṣọ́mùsì. Ẹlòmíì ó tún ní east ni wọ́n ń wí ni. East ni wọ́n ń wí East tí wọ́n wá ń wí yóò máa wá àwọn kọ́ńtì kan nílẹ̀ lẹ́ńbẹ̀ yẹn pé àwọn ni Kùránì ń tọ́ka sí ńkọ́. Mẹ́tílẹ̀ àṣàmùsì tí wọ́n ń wí ń bí ibi òòrùn ti ń yọ ibi òòrùn ti ń bọ̀ wá níbi ìbẹ̀rẹ̀ ìrìn òòrùn tí bá ń bọ̀ àwọn àyè yẹn dùlùkọ̀nínì tún débẹ̀ ó dé àwọn pílánẹ̀tì tó wà níbẹ̀ wọ́n sọ pé wọnú òrùn má ṣì gbọ́ kò wọnú òrùn. mọ̀ wípé galaxy táwọn wí ni we have trillions of planets and stars. àwọn kankan wá wà níbẹ̀ tó jẹ́ wípé kana fi al-hayat ìṣẹ̀mí ń bẹ níbẹ̀ àwọn èyí tí ìṣẹ̀mí bá wà níbẹ̀ ni wọ́n ń pè ní ardu. Gbogbo pílánẹ̀tì tí ìṣẹ̀mí bá wà ń bẹ̀ yáàni ìdá kana fiha al-ma'u tómi bá wà ń bẹ̀ tí ìṣẹ̀mí wà ń bẹ̀ if there is life in a planet ó ti di ardu. Planet tó bá ti ní life tómi wà ń bẹ̀ táwọn ẹ̀dá kan lè máa gbé bẹ̀ tí wọ́n sì máa survive náà ń pè ní ardu. Ó wà kò túmọ̀ sí pé ardu planet Earth yìí nìkan ní ń jẹ́ ardu rárá. Gbogbo planeti tó bá ti ní láìfù nínú táwọn ẹ̀dá kan bá ń gbé bẹ̀ àrídù ni. Mẹ̀tìlí àṣàmùsì planeti tó dé níbí planeti tó wà ní agbègbè ibi tí òun ti ń bọ̀ wá ńgbà tó wọnú bẹ̀. Wàjáde tẹ̀tìlú alákọ̀ọ́mí lámúnájíhálàhùnmí dùnìyà sí ti. Àwọn èèyàn tó bá ní àwọn ẹ̀dá kí má sọ pé èèyàn torí tá a bá ti sọ pé èèyàn àti ń túmọ̀ ọmọ ádámànù kọ́ọ̀mẹ̀n alẹ́ àkáwọ̀mìn mẹ́ òbí Kùránì ti ń lò alẹ́ àkáwọ̀mìn ó rí pé oòrùn yẹn ìgbà tí ń bọ̀ wá alẹ́ àkáwọ̀mìn yáni tìjà àkáwọ̀mìn àwọn èèyàn àwọn ẹ̀dá kan àwọn ìran kan àwọn ìjọ kan àwọn kan ló tún wà níbẹ̀ yẹn lámúnẹ̀jì aláhùn tí àwọn ọlọ́run ò fún wọn míndú ní asítírá gàgá tó lè bò wọn tí òòrùn ẹ̀ta wọnàwọnà òòrùn òfin ní máa pa wọn púpọ̀. Níbí yìí sìn ẹ́ rí i pé planet tiwa kọ́ ni wọ́n ń wí nítorí pé planet tiwa ó ní sítírà tí ẹ̀ta wọnàwọnà òòrùn bá ń bọ̀
à ń pe kíní kan ní ozone layer. Ozone layer ni òun ni sítírà tó jẹ́ gàgá láàárín àwa àti oòrùn, àwọn ò ní. So direct ni ẹ̀ta wọ̀nrẹ̀wọ̀nrẹ̀ oòrùn tá à ń pè ní ṣùáù ṣámsì, direct ní kọlu àwọn. Yóò máa wá túmọ̀ sí pé ní skin wọn ò dàbí tiwa. Skin táwọn ò ní yóò jẹ́ skin tí oòrùn ò lè máa kónira bá. Kò ní jẹ́rù tiwa yìí, kò ní jẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́ bíi tiwa. Àwọn òní ozone layer lámúnẹ̀jì alẹ́ ń mí dún ní àsítìrà. wàjádà tẹ̀tlú alákọ̀ọ́mì lámúnẹ̀jì alẹ́ ń mí dún ní àsítìrà. Ó là Kùránì là ó já mọ̀ wípé ní pílánẹ̀tì yẹn o kò sí ozone layer kankan bẹ̀. Wọ́n ní gàgá tó fẹ́ là wọ́n tó fẹ́ dí wọn lọ́wọ́ tí ẹ̀ta wọ̀nrọ̀wọ̀nrùn fi ní máa wọlé sí wọn nínú ara wọn ní. Kò sí gàgá yẹn ó sì wà lọ́dọ̀ tiwa ń bí. Èyí túmọ̀ sí pé pílánẹ̀tì tiwa yìí kọ́ ní ìrìn àjò tó dé yìí. Ìgbà tó wá débẹ̀ kí ló tún ṣẹlẹ̀ ń bẹ̀ ó tún kó ń bẹ̀ súnmọ́ àtibá sábàbà. súnmọ́ àtibá sábàbà àftá ìsábàlágà bẹ́ẹ̀nà sàdẹ́yìnì wàjádà min dúní máa kọ́ máa láyàkádùnà yafqahuna qawlan. qalu ya zal qarnayni إن ياجوج وماجوج مفسدون في الأرض فلنجعل لك كيدا ألا أن تجعل بيننا وبينهم سدا. قال ما مكني في ربي كير فاعينوني بقوة أجعل بينكم بقوة أجعل بينكم وبينهم ردما. آتوني صبر العديد ما شاء الله حتى إذا ساوى بين صدفين قال انفخوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه كترا فما استطاعوا أن يسيروه وما استطاعوا له نقبا. قال هذا رحمة من ربي ما شاء الله فإذا جاء وعد ربي جعله دكا وكان وعد ربي حقا وكان وعد ربي حقا. ẹ máa share program náà, ẹ máa share rẹ̀. Dulqarnaini tún tẹ̀síwájú ìrìn rẹ̀, ó tún wọnú planeti mi lọ. Hatta isa balaga bayna saddaini aw bayna suddaini. Ó wá dé ààyè kan, ààyè tó dé yìí ń bẹ bayna suddaini aw bayna saddaini. Ó wà láàrin odi méjì. Làwọn àfáà wa tú lọ rẹpẹtẹ, wọ́n ní mountain, wọ́n ní òkè àpáta ńlá méjì. Ó tọ́ wọn máa wá àpáta ńlá méjì kiri àwọn àdúgbò pé àbá àpáta méjì ni Kùránì ń wí mọ́. Ní tí Kùránì ń wí kọ́lẹ̀ ń tún. Planeti yìí kọ́ rárá kì í sáwọn àpáta. Odi méjì tí wọ́n ń wí ń bí. Nínú àwọn planeti mi ni wọ́n ń sọ.
ìgbà tó wá débẹ̀ kí ni tó bá ń bẹ̀. wajada min dunihima Qawman la yakaduna yafqahuna qawlan. ó wá rí àwọn èèyàn kan bẹ̀ min dunihima wajada min dunihima ìyẹn ni pé ó kọjá odi yẹn. ó wá rí àwọn èèyàn kan bẹ̀ ó rí àwọn ìjọ kan bẹ̀ ó rí àwọn ìran kan bẹ̀ la yakaduna yafqahuna qawlan. àwọn ò ní letters wọn ní alphabeti tí wọ́n fi ń sọ̀rọ̀. ìyẹn túmọ̀ sí pé ní tí wọ́n bá fẹ́ communicate wọ́n á máa lo bí àwọn ìmáwù ìfinkanjúwe bí ìfọwọ́júwe bí ìforísàmì bí ìfojúsọ̀rọ̀ bí ìfi àwọn àmì sọ̀rọ̀ ni wọ́n máa lò torí pé láyé fúkọ̀ únà kọ́ọ̀lẹ̀ wọ́n mọ à ń lo èdè wọ́n mọ láńgbéèjì èdè wọ́n mọ álífábẹ́ẹ̀tì wọ́n sì mọ lẹ́tà láti máa fi sọ̀rọ̀. kọ́ọ̀lù ya adàlùkọ̀rìnẹ́yìn àwa sọ pé rẹ̀ dá àwọn ará bí yẹn àwọn ìran yẹn wá sọ pé ya adàlùkọ̀rìnẹ́yìn wọ́n á pè báwo ni wọ́n ti pè wọ́n ò ní means of communication tó yàtọ̀ sí language à ń fẹnu sọ. àmọ́ nítorí pé Dhul-Qarnayn yá tí iná min kulli shay'in sọ bàbá gbogbo ẹ̀ láti ṣe nírọ̀rùn fún ó gbọ́ ó understanding tí wọ́n ń sọ. wọ́n wá ní inna Ya'juja wa Ma'juja fil ardi nínú àgbáyé táwọn yìí kì í ṣe àrídù tiwa yìí kọ́. nínú àgbáyé táwọn yìí àrídù méje Kùránì ti sọ fún wa pé méje ní àrídù nínú àrídù táwọn yìí àwọn ìran Yájújà àwọn ẹ̀dá kan tún nìyẹn nínú àwọn alien wà Májújà àwọn ẹ̀dá kan tún nìyẹn nínú àwọn alien àwọn gbogbo àwọn ìran kankan tí Dhul-Qarnayn ń pàdé ní àwọn àyè kọ̀ọ̀kan yìí náà alien làwọn náà torí pé wọ́n ń ṣọmọ Ádámà ẹ̀dá mìíràn ni wọ́n. So if you are looking for alien gbogbo àwọn tí Suratul Kahf ń dákọ láti verse 83 ní tí ń dákọ ní láti 83 ní alien ni wọ́n àwọn ẹ̀dá mìíràn ni tó yàtọ̀ sí ẹ̀dá ènìyàn ọmọ Ádámà. Kùránì màmá mú wá fún wa torí pé ó mọ̀ yí pé àwọn nǹkan kan padà máa ṣẹlẹ̀ nínú ayé táwọn èèyàn ó máa padà máa discover tí wọ́n bá wá discover rẹ̀ kán wá bá pé Kùránì ti sọ ṣáájú. àwọn Yájújà Májújà àwọn ẹlòmíì wá túmọ̀ rẹ̀ àwọn giant ni giant wọ́n ga gan wọ́n ga bí òpónà mẹ́ta wọ́n fìrì gbọ̀n wọ́n wá tóbi gan. kí ni tóbi kí ni giant kò sí kò tóbi kò giant kankan wọ́n ń ṣe ara wa alien ni wọ́n. àwọn tó wá tí Dhul-Qarnayn ni wá pàdé láyé yẹn wá ń sọ fún Dhul-Qarnayn pé mufsiduna fil ardi wọ́n ní àwọn ìran tí ń jẹ́ Yájújà ni àti àwọn ìran tí ń jẹ́ Májújà wọ́n máa ń wá sínú pílánẹ̀tì àwọn wa yufsiduna fiha wọ́n sì ń ṣe ìbàjẹ́ ńbẹ̀ wọ́n ń babẹ̀ jẹ́ wọ́n ń ṣe nǹkan tí ò bá àṣà tàwọn mu wọ́n wá bẹ Dhul-Qarnayn ni wọ́n bẹ́ẹ̀ wọ́n ní ìjó lè ràn wọ́n lọ́wọ́ àwọn ń fún ní nkóhun tó bá fẹ́ gbà ala àǹtẹ́jì ala àmọ́ o ala sharitin májẹ̀mú ni pé wà á báwọn ṣe baynana wa baynahum saddan tá à ń pè ní bàríà wà á ṣe bàríà kan èyí tó yẹ pé ní àwọn ẹ̀dá nì wọn à ní lè kúrọ̀sì ẹ̀ láti wọnú pílánẹ̀tì àwọn wa láti wá máa wá wùwàkiwà yìí. kọ́ọ̀là Dhul-Qarnayn wá dá wọn lóhùn. ma makanni fi rabbi. mubtada'nu làbáyé rẹ̀ dà ó ní kẹ́yìrún. ó ní tọ́lọ́wọ́n bá agbára tọ́lọ́wọ́n bá gbélé mi lọ́wọ́ kẹ́yìrún ó ti tó ẹ má wulẹ̀ lẹ́fẹ́ fún mi ní nǹkan kan ní tí ń bẹ́ ńlẹ̀ òun ò tí ì jẹ́ tán
ìtẹ́kọ̀ ṣe ni pé àínú ní bíkù wátìn ẹ wá gbogbo àwọn alágbára àárín yín wá aj'al bainakum wa bainahum radman òun wàá ṣe bàríà kan débi wípé ní wọn ẹ̀ nílé cross yẹ láti wá bá yín mọ́ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tá à ń wí yìí ìṣẹ̀lẹ̀ tí Kùránì mú wá ń bì extraterrestrial event ni kì í ṣe tó ṣẹlẹ̀ nínú ayé wa yìí inú àrídùn míì ni ló ti ṣẹlẹ̀ nítorí pé ní Kùránì ìwé ayérayé ni Ọlọ́run tó ní Kùránì òun náà ló ní àwọn tó wà lọ́hùn òun ló ní gbogbo alam òun ló ní gbogbo samawat òun ló ní gbogbo àrídùn àṣẹ ẹ̀ dé gbogbo ẹ̀ in tó ṣẹlẹ̀ lọ́hùn ní mú wá fún wa yìí pé ẹ̀tún máa gbọ́ àwọn tó fẹ́ béèrè lọ́wọ́ Ànábì mọ̀ pé kò sí bó ti fẹ́ lọ ní ìmọ̀ títí tí ìmọ̀ rẹ̀ ó débi irú ọ̀rọ̀ yìí ni wọ́n fi wá béèrè tó lágbára jù lákàyè rẹ̀ lọ́wọ́ Ọlọ́run sì sọ pé bó ti rí nì bọ́rọ̀ yẹn ti rí nì ó wá ní tẹ́ lọ ṣe ni pé a tún ní subara la àdídì. àǹtá ìsàsáwà bẹ́ẹ̀nà sọ́dàfẹ́yìn. ó wá ní ẹ lọ wá al-hadid ẹlímẹ́ǹtì tí wọ́n ń pè ní hadid iron àwọn ẹlímẹ́ǹtì tí wọ́n lò ń bẹ̀ yẹn náà kò ní jẹ́ àwọn ẹlímẹ́ǹtì ẹ̀rí pé ńgbà tí Kùránì fẹ́ sọ̀rọ̀ al-hadid fún wa ó ní anzalna nùzúlù ni in tí wọ́n ń pè ní element of iron nùzúlù wọ́n máa sọ̀ kalẹ̀ wá láti inú planet mi wá ni ó sọ̀ kalẹ̀ wá láti inú planet mi wá sínú ọ̀dọ̀ wa ni so hadid ó ní ká lọ kó àwọn iron rod kan kójọ fún òun ata ìdásáwá bẹ́ẹ̀ ní sọ̀dàfẹ́yìnì wọ́n wá tó wọ́n wá fọ́ọ̀mù two layer kọ́ọ̀là ìfùhù ata ìdájà aláwọ̀ náírà ó wá ní ká máa pọ́ǹpù oxygen ká máa pọ́ǹpù ẹ̀ sí títí tí yóò fi jò tó bá jò yóò wá di pé wọ́n wá gbóná gan wọ́n fẹ́ kó iná mọ́ tí ó fi gbóná òfurigi àléyìí kítíràn wọ́n wá mú kọ́pà wọ́n máa dá sínú rẹ̀ tí kọ́pà bá débẹ̀ yóò yọ bá léyà méjì ni wọ́n tó iron rod space tó wà láàrin rẹ̀ wọ́n wá mẹ́ẹ̀tì kọ́pà lọ síbẹ̀ nígbà tí ó bá fi kúlù padà yóò solidify á wá lé padà tó bá ti di kó lé iron layer méjèèjì yóò wá jọyìn pọ̀ in tó jọyìn wọn pọ̀ náà ni copper dioxide nítorí pé oxygen ni wọ́n pọ́ǹpù síbẹ̀ oxidation máa ṣẹlẹ̀ níbẹ̀ toxidation bá ti ṣẹlẹ̀ pẹ̀lú iná yẹn á reduce copper yẹn tó bá ti reduce copper yóò padà wá mẹ́ẹ̀tì yóò wá jọyìn iron méjèèjì yẹn pọ̀ in tó ń ṣe níbẹ̀ yẹn chemistry ni wọ́n ń pè bẹ́ẹ̀ chemistry ló ṣe yẹn ó wá fọ́ọ̀mù rẹ̀ lọ bẹ́ẹ̀ gbà tó wá ṣe é tán fàmásì tọ́wù àyẹ̀sí àrò wàmásì tàtọ̀wù làwù nàkìbán. fàmásì tọ́wù àyẹ̀sí àrò. Masha Allah. wàmásì tàtọ̀wù làwù nàkìbán. wàmásì tàtọ̀wù lahu nakiba. àwọn ìdùnnà Yájújà ni àti Májújà ni wọn agbára wọn ò ká láti gun boundary yìí ìyí túmọ̀ sí pé ní àwọn Yájújà Májújà ni tí wọ́n ń wí ni bí wọ́n ti pọ̀ tó ni ó ní láti jẹ́ wípé wọ́n ní àìtì tí wọ́n fi lè gun irú kínní yìí. tàbí kó jẹ́ pé thickness rẹ̀ tí wọ́n fi ṣe thickness tó fi kíní yẹn ṣe oògùn púpọ̀ débi wípé agbára wọn ò ká láti lè gun orí ẹ̀ yẹ̀sì àrùn yá ni yà á lùkù wà mẹ́sítàtọ̀ wúlà wúlà kí bá wọn sì lè dálú sódì kejì kọ́ọ̀là dúlùkọ̀ ní ẹni wá sọ pé ádá rahmatun min rabbi ó ní n tóun ṣe fún yín yìí rahmatun min rabbi àánú Ọlọ́run ni fàyídájá àwa àdúróbì àmọ́ àsìkò kan bọ̀ tọ́lọ́run bá ti pàṣẹ tásìkò náà bá ti lè dé ja'alahu dakka collision máa ṣẹlẹ̀ fún gbogbo ẹ́límẹ́ǹtì yóò sì rún wa kana wa'du rabbi haqqan àmọ́ kò ní ṣaláì ṣẹlẹ̀ àsìkò wo wá ni
àsìkò yẹn ni à ń pè ní sáà akiru làyà ìkángun ọjọ́. Níjọ́ tó bá di wípé kíní yẹn bá collide, táwọn element yẹn bá collide, tí àwọn atọ́mù yẹn fọ́ọ̀lù lórí ara wọn, tí bàríà yẹn bá fi lè ya pátápátá tó ya délẹ̀, tí àwọn ìjọ Yájújà àti Májújà yìí tí wọ́n bá fi rí ibi wọnú planeti míì yẹn, àsìkò ìgbà náà ó túmọ̀ sí pé ní gbogbo àwọn planeti tó kù náà wọ́n collapse pátápátá, títí torí pé yóò affect gbogbo Milky Way tó kù. Kì í ṣọ̀rọ̀ spiritual, ọ̀rọ̀ science ni. Wọ́n ń pe kíní kan ní black hole. Ẹ rí pé njọ́ kan wọ́n lá Ànábì wa Muhammad ìyá wa tí ó gbà dísì wá, wọ́n porúkọ rẹ̀ ní Zainab bintu Jahsh radiyallahu ta'ala anha. Ó ní níjọ́ kan ó ní dákàlà aláyà fásitì and Rasulullah sallallahu alaihi wasallam, ó lá Ànábì wọlé tí òun pẹ̀lú ìpayà. Ní wọ́n sọ pé la ilaha illallah, la ilaha illallah, wailul lil arabi min sharrin qad iqtarab. Pé àwọn Lárúbáwá ọmọ àrógò wàhálà kan ní ń bọ̀ yìí o lọ́jọ́ wájú, nítorí pé lẹ́ni gangan fata'a al-yawm min radmi Ya'juja wa Ma'juja mithla hadhihi. Ó ní lẹ́ni gangan ó di tí wọ́n fi dí àwọn Ya'juja àti Ma'juja, ìwọ̀nba díẹ̀ báyìí ó ti ṣí lára rẹ̀, ìwọ̀nba díẹ̀ ó alákàbí òsìbí ìbò àmọ́ lẹ́tì tẹ̀lé, ó wá mú àtàǹpàkò àti ìka tó tẹ̀lé, ó fi júwe déédéé sáìsì tó ya nínú odi yẹn, ní kò jù báyìí lọ, àtàǹpàkò kan àti ìka báyìí, pé kò ju déédéé báyìí lọ. Àwọn onísáyẹ́nsì discover kíní kan wọ́n pè ní black hole lọ́ka. Ìtú wọ́n pè ní black hole yìí ìwò ni lára planet, ìwò tó dàlú lára planet ni, àmọ́ nǹkan kan ò lè gbàbẹ̀ kọjá, nǹkan kan ò sì lè wọlé sínú ẹ̀. Nothing can escape either into it or out of it. Bẹ́ẹ̀ni oríṣi mẹ́ta ló wà rà. Èyí tá à ń wí bí yìí ni wọ́n pè ní primordial black hole. Sáìsì tiẹ̀ bíi sáìsì atom, ó wá tóbi ju àrírò ẹ̀rí, yóò tóbi bíi mountain, bíi àpáta tó bá ti fẹ̀ tán pátápátá. So ìtumọ̀ sí pé ní planet táwọn ìran yìí wà, ìran tí dúrúkọ ní mo òdì fún wọn yìí, planet tó wà tí wọ́n wà yẹn, black hole yẹn ó máa ṣẹlẹ̀ ń bẹ̀ tí ó máa rún díẹ̀díẹ̀. Níjọ́ tí kinní yẹn tí black hole yẹn bá ti fẹ̀ débi tó lè gba àwọn Yájújà àti Májújà kọjá, á jẹ́ pé gbogbo planet tó kù náà yóò collapse pátápátá, tá à ń pè nípa ayé parẹ́ nù. Tá à ń pè nípa ayé parẹ́ nù. Àwọn ìrìn àjò tí Dúlíkọ̀rínẹ́nì rìn yìí, ìrìn àjò kan tó yẹ pé kò sẹ́ni ó lè rí irú rẹ̀ rìn àfi ẹni Ọlọ́run bá fún ní ìkápárú ẹ̀. Bí èèyàn kan délé ní tó lóun mọ̀mọ́ sáyẹ́ǹsì, òun náà fẹ́ rin irú àwọn ìrìn àjò yìí, òun fẹ́ máa wọnú àwọn pílánẹ̀tì yẹn káàkiri, kò lè débẹ̀. Bẹ́ẹ̀ ni tó mú arákùnrin yìí rí gbogbo ìrìn ìrìn ni pé àtẹ̀yìnẹ́wò tọ́lọ́hún wí min kulli shay'in sababan, tó jẹ́ sọ̀ sí ìdìnnú. Ńlá àwọn èèyàn kan máa wá pé Yájújà àti Májújà, Turkey ni ká lọ wá wọn sí, bí Caspian Sea, Aegean Sea ni ká máa wá wọn sí. Ibẹ̀ kọ́, ọ̀rọ̀ planet wa kọ́ ni wọ́n ń sọ ń bí, ọ̀rọ̀ àwọn alien ní Kùránì ń sọ ń bí, àwọn ẹ̀dá míì tí ń bẹ nínú ayé míì. Ọlọ́run fẹ́ ká mọ̀ wípé òun tún dáwọn míì síbòmíì. Ma la ta'lamun, tẹ́yìn ò tún mọ̀, òun tún dáwọn kan síbẹ̀ táwọn náà tún ṣayé tí wọ́n lọ. Táwọn náà ń ṣayé tí wọ́n lọ. Àmọ́ a ní láǹfààní àti pàdé wọn. Àwọn náà máa send radio signal látàyè tí wọ́n radio signal wọn la lè rí gbọ́. Báwọn náà ó ti máa láǹfààní àti máa gbọ́ radio signal látọ̀dọ̀ tiwa, telecommunication network wa yóò máa jáàmù ara wọn, network tiwa yóò máa jáàmù network tiwọn.
nẹ́tíwọ̀kì tiwọn náà yóò máa jáàmù tiwa nígbà míì wọ́n yóò máa send radio signal lè travel several thousands of light years radio signal lè travel bẹ́ẹ̀ àwọn náà lè send àwọn náà lè send àmọ́ àní pàdé dàlìkìyàmọ̀ ìjọ tó bá ti di wípé planet tí wọ́n collapse tiwa náà ó collapse wájọ́ ń lọ ni kò ní ku ẹnìkan bì kankan mọ́ ọlọ́run padà wá sọ fún wa nípa ọ̀rọ̀ àwọn Yájújà àti Májújà bá ń lọ sínú nínú Suratul Anbiya 96 ó ní àtà ìjà futiyati Yájújù wa Májújù wa hum min kulli adabin yansilun. Àtà ìsà futiyati Yájújù wa Májújù wa hum min kulli adabin yansilun. Ó ní ẹ̀rí o ọjọ́ kan ń bọ̀ tá a mọ̀ sí ọjọ́ tí gbogbo nǹkan ó tán nínú ayé gbogbo àlùdù pátá ni ó tán lọ́jọ́ kan náà ọjọ́ wo ni fúti àti Yájújù wa Májújù ọjọ́ yẹn ni wọ́n máa rìlíìsì ni wọ́n jẹ́ kí àwọn Yájújù àti Májújù kí wọ́n rí bí bọ́tà kúrò nínú planeti tí wọ́n wà tó bá ti bọ́tà ń bẹ̀ min kulli adabin ọlọ́run ni wọ́n máa wá sọ̀kalẹ̀ yansiluna min kulli adabin wọ́n máa sọ̀kalẹ̀ látòkè àyà yìí náà ti jẹ́ àmọ̀ pé àwọn ìran Yájújà àti Májújà nínú ayé yìí kọ́ ni wọ́n ṣe kíní wọ́n wà yansiluna min kulli adabin wọ́n máa descend they will be descending from horizon from altitude wọ́n máa sọ̀kalẹ̀ wá látòkè kulli adabin gbogbo planeti wọ́n máa sọ̀kalẹ̀ látòkè sínú àwọn planeti míì kura àyà yìí ti já mọ̀ bẹ́ẹ̀ nígbàtí àyà Kùránì ti tọ́ka pé ibi tí wọ́n wà rèé àwọn ń dààmú ara àwọn giant kan kiri ẹlòmíì tiẹ̀ sọ pé gbogbo tí Kùránì wí bíi pé irọ́ ni.